Burẹdi ni akẹ́kọ̀ọ́-jáde yunifásitì yìí jí tí wọ́n fi lù ú pa. Nígbà tí ọmọdékùnrin ọlọ́pọlọ pípé kan Òpófónì Freeborn Ebitomini wà níléèwé Fasiti tó ń ta àwọn ẹgbẹ́ ẹ̀yọ, ìrètí gbogbo èèyàn ni pé ológo èèyàn kan lọmọkùnrin ọmọ ìjọ náà yóò yà lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n kàkà kí ìrètí dáradára náà wá sí ìmúṣẹ, ìgbésí ayé ìpọ́njú ló ń gbé nítorí tí kò níṣẹ́ lọ́wọ́. Àwọn òbí rẹ̀ ti kú nígbà tí ebi fẹ́ pa ọmọkùnrin yìí kú ni wọ́n ló gbé tìjútà ló bá lọ jí búrẹ́dì gbé, ibẹ̀ ló sì ti pàdé ikú òjijì nítorí níṣe làwọn ọ̀dọ́ tara ń kan lù ú títí tó fi kú ní gbogbo ìwé àti ìjáfáfá ọmọkùnrin náà bá já sófo. Láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù keje ọdún yìí níṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ ọ̀hún wáyé ládùúgbò kan tí wọ́n ń pè ní Honey Hill lágbègbè Tombia nípínlẹ̀ Bayelsa. Ọmọkùnrin tá a gbọ́ pé wọ́n bí sí àdúgbò Korokosei ní ẹkùn Ìjọ́ ló kẹ́kọ̀ọ́ gboyè onípò kínní nínú ìmọ̀ ìṣàkóso ọrọ̀ ajé Business Administration níléèwé gíga Fasiti Ìbàdàn. Bí wọ́n ṣe ká a mọ́ ibi tó ti ń jí búrẹ́dì gbé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ìlú láti kọ́ ọ lọ́gbọ́n pé olè jíjà kò yẹ ọmọ ènìyàn. Bó tilẹ̀ jẹ́ pé àánú ọmọkùnrin yìí ṣe àwọn kan tí wọ́n sáré sí tí wọ́n sì sọ fún àwọn tó ń lù pé kí wọ́n fi sílẹ̀, àwọn yóò sanwó búrẹ́dì náà kí wọ́n má lù ú pa. Níṣe làwọn èèyàn náà fà kékọ́rí wọ́n sì lù ú títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Àbúrò olóògbé náà, Ìbísẹ́mi Òpófónì, ṣàlàyé pé látìgbà tí bàbá àwọn ti kú ní ayé kò ti rọrùn fáwọn láti gbé. Ó ní ebi ló sún ẹ̀gbọ́n òun débi tó fi lọ jí búrẹ́dì náà gbé. Ọmọbìnrin náà ní ọmọ 7 ni àwọn òbí àwọn bí, àti pé látìgbà tí bàbá àwọn ti kú ní nǹkan kò ti rí bákan náà fún àwọn ọmọ. Ó ní ọdún 2019 lòun ti ṣèdánwò ìwé 10, ṣùgbọ́n tí òun kò lè lọ sí yunifásitì nítorí pé kò sówó láti lọ. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ náà, táwọn kan sì ń sọ pé ohun tí àwọn ìjọba sọ àwọn ọ̀dọ́ ilẹ̀ wa dà nìyí. Wọ́n ní ọmọ tó kàwé tó wà ní ìpele àkọ́kọ́ tí wọ́n ń pè ní first class níléèwé gíga Fasiti tó bá jẹ́ pé ó ríṣẹ́ ṣe ni kò sóhun tó máa sún dé ìdí olè jíjà, àti pé ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ pé nítorí búrẹ́dì lásán ni wọ́n ṣe gbẹ̀mí ọmọ tó ní ọjọ́ ọ̀la tó dáa bẹ́ẹ̀. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.